Bí a bá bímọ tuntun sílé ayé lẹ́yìn ọjọ́ kẹjọ wọ́n á ní ẹ jẹ́ ká sọ ọmọ lórúkọ, wọ́n á máa ṣe, wọ́n á máa sọ, wọ́n á ṣe àdúrà fọ́mọ kó lè ráyé gbé, wọ́n á ṣe àdúrà ìsọmọ lórúkọ fún ọmọ ọ̀hún, wọ́n á fún un ní orúkọ tuntun. Gbogbo àdúrà tí wọ́n bá ṣe ní ọjọ́ ìkómọ, ìyẹn ní ọjọ́ ìkómọ jáde, òní yóò máa tọ̀ lẹ́yìn títí tí ó fi gbé ìgbésí ayé ẹ̀. Bákan náà lórí fún ẹni tí ó bá ti kúrò láyé tó ti jáde láyé, tó bá di ní ọjọ́ kẹjọ wọ́n ní wọ́n fẹ́ ṣe àdúrà ọjọ́ kẹjọ fún un. Àdúrà yìí òun náà ni ìgbàgbọ́ wa sọ pé yóò máa tọ̀ ọ́ lẹ́yìn nígbà tó bá ti padà sájùlé ọ̀run sọ́dọ̀ Ọlọ́run Olódùmarè. Púpọ̀ nínú wa ìgbàgbọ́ wa ni wípé àdúrà wa yìí òun ni yóò ràn án lọ́wọ́, pàápàá jùlọ àdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀, pé àdúrà yìí òun ni ó mú kí Olódùmarè kó pa àṣìṣe àti àwọn àmọ̀ṣe rẹ̀ rẹ́, ìyẹn nígbà tó bá dé inú sàárè tàbí nígbà tó bá ti wà ní inú sàárè. Àwọn àdúrà tí a máa ń ṣe lẹ́yìn òkú wọ̀nyí ìgbàgbọ́ wa ni wípé òun ni yóò yọ kúrò nínú ìṣòro yòówù kó lè bá pàdé nínú sàárè tàbí ní àjùlé ọ̀run lọ́dọ̀ Ọlọ́run Olódùmarè. Eléyìí irúfẹ́ rẹ̀ irú ẹ̀ là ń ṣe lénìí fún bàbá Yurpy, eléyìí tí ó kú tí wọ́n lọ sí ọ̀run ní 30 ọjọ́ oṣù karùn-ún 2023, tí wọ́n sì wọlẹ̀ tí wọ́n wọ inú káàlẹ̀ ní ọjọ́ 21 oṣù karùn-ún 2023. Ní ọjọ́ keje oṣù kẹfà 2023 ó ní ó jẹ́ ọjọ́ kẹjọ tí wọ́n wọlẹ̀ tí wọ́n wọ káàlẹ̀ sùn. Eléyìí ló bí fìdáwù, ìyẹn àdúrà eléyìí tí a nígbàgbọ́ wípé yóò mọ̀ bá wọn títí gbogbo ìgbà tí wọ́n bá wà lọ́dọ̀ Olódùmarè. Pàápàá jùlọ àdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe fún wọn ní èní ọjọ́ keje oṣù kẹfà ọdún 2023. Èní ni wọ́n ṣe àdúrà fìdáwù ceremony fún bàbá wa bàbá Yurpy, kí Olódùmarè kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Bí àdúrà fìdáwù náà ṣe lọ òun ni a fẹ́ mú wá sí ojú ìwòran yín báyìí. Ìkànnì Atẹ́niwíjọ́ TV òun ni a wà. Atẹ́niwíjọ́ ni orúkọ tèmi. Ẹ máa bá wa bọ̀ nígbà tí a máa fi àwọn ètò náà sí ojú ìwòran yín ní ọ̀kan òjọ̀kan, bí fìdáwù ceremony, ìyẹn àdúrà ọjọ́ kẹjọ tí bàbá Yurpy wọ káàlẹ̀ sùn tí ó máa dé sí ojú ìwòran yín. Gbogbo ojú tó ń wò wá àti etí tó ń gbọ́ wa, ẹ bá wa pín ètò yìí, ẹ bá wa share rẹ̀ fún àwọn tí ò sí níbi fìdáwù ceremony yìí, fún àwọn tí ò sí níbi ayẹyẹ ọjọ́ kẹjọ òkú bàbá Yurpy. Ẹ bá wa share rẹ̀, ẹ jẹ́ káwọn náà ó rí wò, ẹ bá wa like program wa o, ẹ sì bá wa subscribe sí i. Iná ò ní tán owó yín, gbogbo ẹ̀yin tí ẹ wá síbi fìdáwù ceremony yìí, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Gbogbo wa pátápátá a ò ní fi irú ẹ̀ gbá lásìkò yìí, ọjọ́ á jìnnà sí ara wọn. Ayẹyẹ fìdáwù ceremony ọ̀hún ò ní a fẹ́ fi hàn yín báyìí, ẹ máa bá wa bọ̀.
ẹni bàbá rẹ̀ kò sì san fún àwọn wa. Ẹni bàbá rẹ̀ kò sì wí fún wa. Ẹni bàbá rẹ̀ kò sì san fún wa. Nílé àwọn èèyàn máa ń kú ọmọ ẹni bàbá. Èmi wà ní Ọ̀ṣun state ní kọ́ọ̀lù orí fóònù pé oní program ní Ọ̀ṣun state ní kọ́ọ̀lù orí fóònù pé wọ́n ní bàbá yọ mo wá tún béèrè pé ẹ̀dá bàbá yọ kì í wọ́n bẹ̀ ṣé ìdájọ́ fún mi ní nítorí ìdájọ́ fún mi tó kọ wájú mi alàmọ́ tó kọ́fà ní wáyé èyí tí wọ́n ní àṣẹ náà ní kí àṣẹ àdúrà bàbá wa ṣe lù náà wọ́n bá wa sọ̀rọ̀ ọlọ́run tí yá sí gbádùn wa. Àmọ́kẹ́ náà wọ́n àfá àwọn àgbà Imam Hajar al-Asqalani ó jí ó yé wa nínú ọ̀rọ̀ ẹ̀ tó sọ lápò sàdúà kí ni ìmáàmù náà wí ní ojú ẹ̀ ní gbogbo owó dìmú lọ lé ní ìdáhùn wọn ní àṣẹ Imam Hajar al-Asqalani bá wa sọ ọ̀rọ̀ tó sọ gbọ́dọ̀ ká níbi náà ni ọlọ́mọ náà Adam ìwà ni wọ́n fi yọ ìròyìn bàbá yọ bí o wọ́n sì fi ẹ̀sìn eré wọ́n fi ròyìn ẹ̀ wọ́n ò fowó ròyìn ẹ̀ wọ́n ò fọlá ròyìn àmọ́ ìwà àtẹ̀sìn ni wọ́n fi ròyìn ẹ̀ ìmáàmù máa bá wa sọ̀rọ̀ pé ẹbí ọ̀rọ̀ náà mẹ́ta náà ni ó ní láà tẹ́rù dúnìyà أوله كان وأوسطه أناء وآخره فناء إمام حجر العسقلاني قل لي أيها الذين لا تدخلوا الدنيا أوله بكاء when we enter this world we cry ẹ̀kún asùnwọ̀nù àdéjọba asùnwọ̀n ọmọ aláàbí ìjọba asùnwọ̀n jáde àwọn tó ṣòkùn náà lábàrá tí kò lè bá sùn. Wọ́n á ń sọ fún àmẹ́ àná. Àárín méjì ayé ọ̀rọ̀ mẹ́ta náà ni wọ́n fẹ́ kẹ́ nínú. Ó ní àárín méjì ẹ̀. Àwọn sọ fún àná. Ìgbádùn ilé ayé òní yá rẹ̀ láti ọlọ́run ìgbádùn ayé òní yá láti ẹ̀ wọ́n á ẹkùn fọ́nà wọ́n á ní ó yẹ wọn pé ìgbẹ̀yẹ̀ tí ń tẹ́lẹ̀ o
tó. Orúkọ tèmi ni Sàkánì Ìyáwó tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Òṣùpá Àdínì. Mo jẹ́ orí bàbá tó kú yìí, bàbá gidi ni, ó ní olórí tipa garage tí mo jẹ́ kọ́sítọ́mọ̀ tí mò ń rà tí mò ń tà lọ́dọ̀ wọn. A ti jọ wà tipẹ́tipẹ́ tó yẹ pé ikú yìí yà mí lẹ́nu, ṣùgbọ́n bí Ọlọ́run ṣe sọ pé kó rí nìyẹn. A dúpẹ́ tí Ọlọ́run ò jẹ́ kó jẹ́ àìsàn fún wọn. Bàbá gidi ni bàbá tó kú yìí, tó dẹ́jẹ̀ pé ó wọ everybody ní ara débi pé ó kù ọ̀la tí bàbá máa kú gan-an. Wọ́n pè mí pé báwo ni mo ṣe rí prógámù Tinubu sí, tó dẹ̀ jẹ́ ìyàlẹ́nu fún wọn pé àwọn ò tí ì rí gómìnà olórí tó yẹ pé wọ́n ṣe ayẹyẹ báyìí fún, tí máa débẹ̀ níjọ́ kejì tí wọ́n ní bàbá máa ti kú, tí wọ́n dẹ̀ tún rán mi ní nǹkan kí n bá wọn rà bọ̀. Ó jẹ́ ìyàlẹ́nu fún mi tí pé bàbá dáadáa ni. Kódà kò sí gbogbo dírẹ́fà tó ń wakọ̀ lábẹ́ wọn tí wọ́n ròyìn wọn dáadáa. Alaalẹ́ jọ 2000 jọ 5000 ẹ̀yin ọmọ mi ẹgbà ẹ̀yin ọmọ mi ẹgbà. Ṣùgbọ́n kọ́ ló ń bá wa fi orí jìn bàbá, kọ́ ló ń tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. Kọ́ mọ́ sí ní ìkú àkúfà fún gbogbo wọn. Kọ́ ló wọn bá wo ọmọ wọn tí mí tí ò mínú wọn, kọ́ ló mọ́ náwó bàjẹ́ sí. Bàbá gidi ni o, bàbá gidi ni o, bó ṣe rí nìyẹn.